Ìṣèjọba Tinubu ló burú jùlọ tí mo ti rí láyé mi. Àtíkù ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àwọn agbébọn ṣèkọlù sí ìlú Kwara, jí olùdásílẹ̀ iléèwé kan, ìyá ìyàwó àtàwọn mìíràn gbé sá lọ. Ilé ẹjọ́ tún sún ìgbẹ́jọ́ Adéníyì awakọ̀ Anthony Joshua síwájú di ọjọ́ 2 oṣù kẹfà ọdún yìí. Ẹlẹ́wọ̀n kan túlẹ̀ lákòókò tí ọkọ̀ tó ń kó àwọn ẹlẹ́wọ̀n láti Pitiskim lọ sí Damaturu ní ìjàmbá lójú ọ̀nà. Ibà ọ̀rẹ̀rẹ̀ Lassa Fever wọ ìpínlẹ̀ Ọ̀yọ́, ọ̀nà márùn-ún rèé o láti dènà rẹ̀. Àwọn agbésùnmọ̀mí ṣekú pa àwọn ọmọ ogun Sọja mẹrin àti aráàlú kan nínú ìkọlù tuntun nílùú Borno. Ẹgbọ́n náà o, kí ni alága àjọ INEC ṣe tí àjọ MURIC ṣe yarí pé lílọ ni yóò lọ, àmọ́ táwọn ọ̀dọ́ ìlú rẹ̀ ṣèwọ́de àtìlẹ́yìn fún pé kò lọ síbì kankan. Àlàyé rẹ̀ o lórí ìdí tí ìjọba ṣe yọ ẹ̀sùn fífi owó ṣèrànwọ́ fún ìgbésùnmọ̀mí kúrò nínú ẹjọ́ tí Màlàmí jẹ́. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìṣèjọba Tinubu ló burú jùlọ tí mo ti rí láyé mi. Àtíkù ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Àtíkù Abubakar tún ti sọ̀kò ọ̀rọ̀ jáde sí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí èyí tó burú jùlọ tí òun tí ní ìrírí rẹ̀ láyé òun. Àtíkù ló kéde èyí lọ́jọ́rú Wednesday lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ìkànnì amóhùnmáwòrán Arise News níbi tó ti sọ̀rọ̀ nípa ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà, ọjọ́ iwájú òṣèlú rẹ̀ àti ètò ìpalẹ̀mọ́ tó ní ṣáájú ètò ìdìbò ọdún 2027. Ẹni tó ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò, igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí, kò padà sẹ́yìn nípa títako ìṣèjọba àti ìdarí Tinubu. Ó kọ̀ jálẹ̀ pé ìṣèjọba tó wà lóde lọ́wọ́lọ́wọ́ yìí ti já àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kulẹ̀ ní gbogbo ẹ̀ka tó ṣe kókó nílẹ̀ wa. Àtíkù sọ gbangba pé gbogbo nǹkan ló ti polúkúrúmuṣu pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu. Ó ní lótìtọ́ ìṣèjọba burúkú tóun máa rí láyé òun rèé lórílẹ̀-èdè yìí. Àtíkù fi àìdùnnú rẹ̀ hàn, ojú gbà á tì gan-an, pàápàá jùlọ pẹ̀lú ọwọ́ yẹpẹrẹ tí ìjọba fi mú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n tàkòtò ìbéèrè sí lórí bí yóò ṣe gbógun ti ìṣòro ìpèníjà ètò ọrọ̀ ajé tó burú jáì tó ń dojúkọ Nàìjíríà tí ó bá jẹ́ yíyàn sípò. Àtíkù jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ ètò ààbò ló kọ́kọ́ gbọ́dọ̀ síwájú. Ó ní kò sí ìdàgbàsókè kankan tó ní ìtumọ̀ tó lè wáyé láìsí ìdúróṣinṣin. Ó ní òun gbàgbọ́ pé ààbò, òfin, àlàáfíà jẹ́ ohun kò ṣe máàní. Ó ní ohunkóhun tí èèyàn bá fẹ́ mú ṣe, bóyá ní ti ọ̀rọ̀ iṣẹ́, ìdàgbàsókè ohun amáyédẹrùn tàbí ìtọ́jú ìlera, èèyàn gbọ́dọ̀ ní orílẹ̀-èdè tó ní ààbò tó sì dúró ṣinṣin. Ẹ̀wẹ̀, igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí náà kọ̀ jálẹ̀, kò sọ àwọn ọgbọ́n àtinúdá rẹ̀ síta lórí bí yóò ṣe yẹ àgámọ́ Tinubu nídìí nínú ètò ìdìbò ìdíje dupò ààrẹ. Ó kọ̀ jálẹ̀ pé òun kò lè máa jíròrò nípa irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ nígboro ayé. Lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ, Àtíkù tọ́ka sí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìkọlù ikọ̀ ìgbésùnmọ̀mí Boko Haram. Ó ní ìpinnu ìgbésẹ̀ ìdarí ìjọba lásìkò òun lọ́fíìsì ṣèrànwọ́ láti tẹrí ikọ̀ náà bá. Ó ní ikọ̀ Boko Haram bẹ̀rẹ̀ lọ́dún 2002 nígbà tí àwọn wà lọ́fíìsì. Ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ àti òun ṣèpàdé pọ̀, àwọn sì pinnu pé láti gbógun tì wọ́n, àwọn sì tẹrí wọn bá. Kò sí ikọ̀ Boko Haram káwọn tó kúrò nígbà náà, àmọ́ tí ikọ̀ agbésùnmọ̀mí náà tún yọrí jáde síta lẹ́yìn tí àwọn kúrò. Ó jẹ́ kó di mímọ̀ pé Nàìjíríà ní agbára láti yanjú ìṣòro ìpèníjà ètò ààbò, ṣùgbọ́n kò ní àwọn aládarí tó kájú ẹ̀. Àwọn agbébọn ṣèkọlù sílùú Kwara, jí olùdásílẹ̀ iléèwé kan, ìyá ìyàwó àtàwọn mìíràn gbé sá lọ. Àwọn afurasí agbébọn ti ṣèkọlù sí ìgbèríko ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ jákèjádò ìjọba ìbílẹ̀ méjì nípínlẹ̀ Kwara, tí wọ́n sì jí ọ̀pọ̀ àwọn olùgbé ìlú gbé, ṣé àwọn míì léṣe, tí wọ́n sì jí àwọn màálù gbé nínú ìkọlù mìíràn tó ti dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ sí ọkàn àyà àwọn olùgbé ìlú. Ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ló wáyé lálẹ́ ọjọ́rú Wednesday tí wọ́n sì fojú sun Ìwó Òde Ọ̀rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ìsìn àti ní ìlú Ga Ìdẹ̀ra àti Ga Dembo Agunjìn níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. Ọ̀pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò fìdí rẹ̀ múlẹ̀ fún àwọn akọ̀ròyìn lọ́jọ́bọ̀ Thursday pé àwọn aṣèkọlù náà ya wọ àwọn ìlú náà ní sísẹ̀ǹtẹ̀lé, èyí tó ṣàfihàn ìkọlù tí wọ́n jùmọ̀ pawọ́pọ̀ sí ìlú náà. Ẹnìkan lára àwọn ènìyàn náà sọ wípé àwọn agbésùnmọ̀mí ṣekú pa èèyàn méjì tí wọ́n sì tún jí àwọn ènìyàn méjì gbé sá lọ ní Ga Ìdẹ̀ra.
ìkọlù náà burú kọjá sísọ ní ìwò odò Ọ̀rẹ̀ níbi tí àwọn olùgbé márùn-ún ti jẹ́ jíjígbé tó fi mọ́ gbajúmọ̀ olóṣèlú kan lágbègbè náà Alhaji Yusuf Yunusa pẹ̀lú àwọn olùgbé ìlú mẹ́rin tí wọ́n jẹ́ Haúsá. Ẹni tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé Alhaji Yusuf jẹ́ gbajúmọ̀ olóṣèlú kan lágbègbè náà àti olùdarí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Òkè Onígbín àti nípínlẹ̀ Èkó bákan náà. Ẹni náà tún jẹ́ kó di mímọ̀ síwájú sí pé Yusuf ló ti ń palẹ̀mọ́ fún ètò ayẹyẹ nínú ẹbí wọn ṣáájú ìkọlù tó wáyé náà. Ó fi kún pé Alhaji Yusuf ti palẹ̀mọ́ fétò wàlímọ̀ ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde nílé kéwu. Ẹlòmíràn tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ pé àwọn agbésùnmọ̀mí ṣèkọlù sí ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn níbi tí wọ́n ti jí èèyàn 6 gbé sá lọ nígà Dembo Agunjìn àti èèyàn 2 nígà Ìdẹ̀ra. Àwọn èèyàn yìí ni a gbọ́ pé àwọn náà ń palẹ̀mọ́ fún ètò ìgbéyàwó tó yẹ kó wáyé lọ́jọ́bọ̀ Thursday. Ó ní wọ́n jí ìyá ìyàwó gbé sálọ àti ẹnìkan tí wọ́n sì tún jí màálù sálọ lásìkò ìkọlù náà. Lásìkò ìkọlù náà àwọn agbébọn ṣínà ìbọn bolẹ̀ sáwọn olùgbé ìlú èyí tó mú kí àwọn èèyàn 2 farapa. Àwọn ìkọlù náà ló ń pè fún ìkọminú àti gbígbé àníyàn dìde lórí ètò ààbò tó mẹ́hẹ tó ń peléke sí nípínlẹ̀ Kwara pàápàá jùlọ apá ẹkùn gúúsù Kwara tó ń dojúkọ ìdúnkokò látọ̀dọ̀ àwọn adìyàmọ́ra àgbébọn. Ilé-ẹjọ́ tún sún ìgbẹ́jọ́ Adéníyì awakọ̀ Anthony Joshua síwájú di ọjọ́ 2 oṣù kẹfà ọdún yìí. Ilé-ẹjọ́ májísírèètì tó ń jókòó nílùú Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ti sún ìgbẹ́jọ́ Adéníyì Káyọ̀dé ìyẹn awakọ̀ tó wa abẹ̀sẹ̀kù bí òjò ní Anthony Joshua àti àwọn ọ̀rẹ́ rẹ̀ 2 tó di olóògbé síwájú. Ọjọ́bọ̀ Thursday ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2026 ní ìgbẹ́jọ́ náà tún wáyé tí adájọ́ Olúfúnmiláyọ̀ Ṣómẹ́fun sì sún síwájú fún ìgbà 4. Adájọ́ sún ìgbẹ́jọ́ tuntun sí ọjọ́ 2 oṣù kẹfà ọdún 2026. Ikọ̀ agbèfọ́ba lórí ẹ̀sùn náà tí D.O. Ògúnyọmí léwájú béèrè fún àsìkò sí láti lè fìdí àwọn ẹ̀sùn tí wọ́n fi kan awakọ̀ náà múlẹ̀ sí. Bákan náà ni wọ́n ní àwọn nílò àsìkò fún tí awakọ̀ tó wa tirẹ́là tí wọ́n gbé kalẹ̀ tó fa ìjàmbá ẹni tórúkọ rẹ̀ ń jẹ́ Adamu Abubakar. Ògúnyọmí sọ pé àwọn ti gba ìmọ̀ràn òfin láti ẹ̀ka DPP àwọn sì ti fi àwọn ẹ̀sùn tó kan Adéníyì ránṣẹ́. Agbẹjọ́rò olùjẹ́jọ́ Abíọ́dún Ọlálékan náà faramọ́ kí wọ́n sún ìgbẹ́jọ́ sí ọjọ́ míì. Lẹ́yìn náà ni adájọ́ Olúfúnmiláyọ̀ Ṣómẹ́fun sún sí ọjọ́ 2 oṣù kẹfà ọdún yìí. Ìrètí wà pé àwọn ẹ̀sùn tó kù yóò tẹ̀lé. Tí a ò bá gbàgbé a ó rántí pé ìparí ọdún tó kọjá ní ìjàmbá náà wáyé lọ́jọ́ 29 oṣù kejìlá ọdún 2025. Lọ́jọ́ náà ní ọkọ̀ SUV tí Anthony Joshua àti àwọn ọ̀rẹ́ rẹ̀ 2 wà rọ́ọ̀lù tirẹ́là kan tí wọ́n gbé kalẹ̀ lẹ́bàá ọ̀nà nípínlẹ̀ Ògùn. Ìjàmbá náà ló gba ẹ̀mí àwọn ọ̀rẹ́ AJ méjèèjì tí òun fúnra rẹ̀ sì farapa. Látìgbà náà ní ìgbẹ́jọ́ ti bẹ̀rẹ̀ fún Adéníyì Káyọ̀dé tó wa ọkọ̀ náà. Ẹlẹ́wọ̀n kan túlẹ̀ lákòókò tí ọkọ̀ tó ń kó àwọn ẹlẹ́wọ̀n láti Potiskum lọ sí Damaturu ní ìjàmbá lójú ọ̀nà. Àjọ tó ń rí sí àbójútó àwọn ẹlẹ́wọ̀n ní Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Yobe ti kéde pé wọ́n wá ẹlẹ́wọ̀n kan lẹ́yìn tí ó sá lọ lábẹ́ àbójútó wọn lẹ́yìn ìjàmbá ọkọ̀ kan tó ń gbé àwọn ẹlẹ́wọ̀n láti Potiskum lọ sí Damaturu. Alukoro fún àjọ náà Abdullahi Adamu sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde lọ́jọ́rú níbi tí ó ti ṣàlàyé ìṣẹ̀lẹ̀ náà. Ó wá rọ àwọn aráàlú láti ràn wọ́n lọ́wọ́ láti ṣàwárí ẹni tó sá lọ náà. Gẹ́gẹ́ bí àjọ náà ṣe sọ, ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́ 13 oṣù kẹrin nígbà tí ọkọ̀ tó ń gbé àwọn ẹlẹ́wọ̀n láti Potiskum lọ sí Damaturu ní ìjàmbá lójú ọ̀nà. Àtẹ̀jáde náà ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nígbà tí àwọn òṣìṣẹ́ ń gbìyànjú láti wá ojútùú sí ìjàmbá náà àti láti ran àwọn tó farapa lọ́wọ́. Ó ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ nígbà tí à ń gbìyànjú láti dóòlà ẹ̀mí àwọn tó farapa. Nígbà náà ni ó lo àǹfààní yìí láti sá kúrò níbi ìjàmbá náà. Ó ní àwọn ti mọ ẹni tó sá kúrò níbi ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Dairu Muhammed, ọkùnrin ẹni 30 ọdún kan láti abúlé Aswari lágbègbè Tamuwa. Àwọn alákòóso sọ pé nọ́mbà ìdánimọ̀ rẹ̀ ní J/1539/24. Wọ́n jẹ́ gbígbà wọlé sí ọgbà ẹ̀wọ̀n ní ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2024. Àjọ náà ṣàpèjúwe ẹni tó sá náà gẹ́gẹ́ bí jàǹdùkú oníṣẹ́ láabi tí ó léwu láti ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ará ìlú. Wọ́n sì kìlọ̀ fún àwọn ará ìlú kí wọ́n ṣọ́ra gidigidi. Àjọ ọ̀hún tún bẹ̀bẹ̀ pé ẹnikẹ́ni tí ó bá ní ìmọ̀ tó lè ràn wọ́n lọ́wọ́ nípa ibi tí ẹni náà wà
kí ó fi tó àwọn alákòóso tó yẹ létí lẹ́sẹ̀kẹsẹ̀ láti ran àwọn lọ́wọ́ nínú ìwádìí yìí. Ó ní wọ́n lè pè sí àwọn nọ́mbà tẹlifóònù pàjáwìrì yìí 07038397460 àti 07063348987. Ó ní wọ́n tún lè kàn sí Medium Security Custodial Center lórí 08062211873 pẹ̀lú nọ́mbà iléeṣẹ́ ìṣàkóso àgbà àwọn ẹlẹ́wọ̀n ti ìpínlẹ̀ Yobe sórí 08038452982. Àwọn alákòóso tún kìlọ̀ gidigidi pé ẹnikẹ́ni tí ó bá ń tọ́jú tàbí fi ẹni tó sá náà pamọ́ ń fa wàhálà tó lágbára sórí ara rẹ̀ lábẹ́ òfin. Ibà ọ̀rẹ̀rẹ̀ Lassa Fever wọ ìpínlẹ̀ Ọ̀yọ́, ọ̀nà márùn-ún rèé o láti dènà rẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde pé èèyàn kan ti kú nítorí àrùn ibà ọ̀rẹ̀rẹ̀ tí a tún mọ̀ sí Lassa Fever. Obìnrin náà ẹni ọdún mẹ́rìnlélógójì 44 years ni wọ́n ló jáde láyé nílé ìwòsàn UCH torí àrùn ibà ọ̀rẹ̀rẹ̀ náà. Àtẹ̀jáde kan tí kọmíṣánná fétò ìlera nípínlẹ̀ Ọ̀yọ́ dókítà Jésù Sẹ́rìmí Ajétúnmọ̀bí fi síta ló kéde rẹ̀ bẹ́ẹ̀. Ajétúnmọ̀bí ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe àgbéǹde ikọ̀ elétò ìlera kan Incident Management System IMS tí yóò máa sa ipá láti dènà ìtànkálẹ̀ ibà ọ̀rẹ̀rẹ̀ náà. Bákan náà ló ní ikọ̀ elétò ìlera ọ̀hún tó ti ń sapá láti ṣàwárí àwọn èèyàn tó ní ìbáṣepọ̀ pẹ̀lú obìnrin alárùn ibà ọ̀rẹ̀rẹ̀ tó kú náà kí wọ́n sì lè ṣe àyẹ̀wò fún wọn bóyá wọ́n ti ní àrùn náà. Gẹ́gẹ́ bí BBC News Yorùbá ṣe ṣe àkójọpọ̀ ìròyìn nípa àrùn ibà ọ̀rẹ̀rẹ̀ èyí tó ní ṣe pẹ̀lú àwọn àpẹẹrẹ tí àrùn náà lè mú wá, ìtọ́jú rẹ̀ àti ipa rẹ̀ lórí ìlera ẹ̀dá. Ibà Lassa jẹ́ àrùn kan tó máa ń wáyé láti ara kòkòrò àìfojúrí tí a mọ̀ sí virus. Kòkòrò yìí máa ń dé ara èèyàn láti ara oúnjẹ tàbí nǹkan èlò tí èkúté tó ní kòkòrò lára náà bá tọ̀ sí tàbí ṣe ìgbọ̀nsẹ̀ sí. Àjọ elétò ìlera àgbáyé World Health Organization WHO sọ di mímọ̀ pé ibà Lassa pọ̀ ní apá ìwọ̀ oòrùn Áfíríkà, pàápàá ní Nàìjíríà, Liberia, Mali, Togo, Guinea, Ghana, Sierra Leone àti Benin. Bákan náà, ibà Lassa yìí tún máa ń tàn láti ara ẹnìkan sí ìkejì níbi tí kò bá ti sí ìdáàbòbò àti ìtọ́jú tó péye. Gẹ́gẹ́ bí àjọ NCDC ṣe wí, àrùn Lassa ń lágbára sí i pẹ̀lú bó ṣe jẹ́ pé òǹkà àwọn tó ń kọlù ń pọ̀ sí i. Nípa irú àwọn èèyàn tí ibà yìí sábà máa ń kọlù, àjọ náà sọ pé àwọn èèyàn tí ọjọ́ orí wọn wà láàrin ọdún 31 31 sí 40 40 takọtabo ni wọ́n ní ó sì lè mú. Báwo ni ó ṣe lè mọ̀ pé o ní àrùn ibà ọ̀rẹ̀rẹ̀? Kó máa rẹ èèyàn láti inú wá, kí ọ̀nà ọ̀fun máa dùn èèyàn, kí èèyàn máa ya ìgbẹ́ léraléra, kí ẹ̀jẹ̀ máa dà láti imú èrìgì, kí ẹ̀jẹ̀ máa wà nínú ìtọ̀ èèyàn tàbí lójú abẹ́rẹ́, kí igbá àyà máa ro èèyàn. Àìsàn ibà ọ̀rẹ̀rẹ̀ jẹ́ àìsàn tí kò ní ẹ̀rọ̀, àmọ́ tí ó ní ìtọ́jú tí ẹni tó bá ní àìsàn náà bá tètè lọ sí ilé ìwòsàn láti fi ara rẹ̀ hàn. Ọ̀nà tí a lè gbà dínà àìsàn tí ó wà láti ara ẹran ìgbẹ́, pàápàá eku inú ilé. Ẹ ṣọ́ra fún jíjẹ eku tàbí ẹran ìgbẹ́. Ẹ má ṣe sá gààrí síta gbangba. Ẹ pa àwọn eku tó bá wà ní inú ilé àti agbègbè yín. Ẹ pa oko tàbí koríko tí ó bá wà ní agbègbè kí àyíká náà lè wà ní mímọ́ ní gbogbo ìgbà. Àwọn ohun èlò oúnjẹ gbọ́dọ̀ wà ní inú ike tí èkúté kò lè débẹ̀. Ẹ ṣọ́ra láti farakan ẹni tí ó bá ní àìsàn ibà tí kò sì tètè lọ. Àwọn dókítà tàbí òṣìṣẹ́ ilé ìwòsàn gbọ́dọ̀ ṣọ́ra gidigidi kí wọ́n sì lo ìbọ̀wọ́ tàbí ìbòjú tí wọ́n bá ń tọ́jú ẹni tó ń ṣe àìsàn. Ẹ gbọ́ náà o, kí ni alága àjọ INEC ṣe tí àjọ MURIC ṣe yarí pé lílọ ni yóò lọ, àmọ́ táwọn ọ̀dọ́ ìlú rẹ̀ ṣèwọ́de àtìlẹ́yìn fún un pé kò lọ síbì kankan. Àjọ MURIC, àjọ tó ń jà fún ẹ̀tọ́ àwọn mùsùlùmí nílẹ̀ Nàìjíríà, ti pè fún ìyọnípò alága àjọ elétò ìdìbò INEC ọ̀jọ̀gbọ́n Joas Amupitan lórí ẹ̀sùn wípé òun ló kọ ìwé sí orílẹ̀-èdè Amẹ́ríkà láti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn alákatakítí ẹ̀sìn ṣe inúnibíni sáwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. MURIC sọ nínú àtẹ̀jáde tó fi síta wípé inú àwọn kò dùn pẹ̀lú ìjọba lórí bí wọ́n ṣe dákẹ́ nípa ohun tí àjọ àwọn mùsùlùmí béèrè wípé kí wọ́n yọ alága INEC nípò. Èyí túmọ̀ sí pé ìjọba kò ka ọ̀rọ̀ táwọn èèyàn ń sọkún ni. Àwọn mùsùlùmí ní Nàìjíríà gbàgbọ́ wípé kò yẹ kí Amupitan sì wà nípò alága àjọ INEC ní Nàìjíríà. Kódà ètò àyẹ̀wò àwọn olùdìbò tí alága INEC ṣagbátẹrù rẹ̀ dàbí ọ̀nà láti fi ẹ̀tọ́ àwọn mùsùlùmí tó bá fẹ́ dìbò dùn wọ́n. Amupitan ti di nǹkan tó léwu tó
sì lè ṣàkóbá fáwọn olùdìbò mùsùlùmí ní Nàìjíríà. Ó ti ta Nàìjíríà rí, ó sì tún máa ta Nàìjíríà. Ẹnikẹ́ni tó bá lè pe àwọn amúnisìn láti dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè rẹ̀ nílò àkíyèsí dáadáa. Àjọ MURIC sọ nínú àtẹ̀jáde náà wípé àwọn kò ní ìgbàgbọ́ kankan nínú alága àjọ INEC náà. Àjọ náà wá rọ ìjọba àpapọ̀ láti fi Kristẹni míì rọ́pò rẹ̀. MURIC ní tí ìjọba àpapọ̀ kò bá yọ ọ́ nípò gan-an, ó yẹ kí amúpìtàn fúnra rẹ̀ kọ̀wé fipò sílẹ̀ látàrí àwọn ẹ̀sùn ńlá tí wọ́n fi kàn án. Wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà kó lè lọ síwájú tí àwọn èèyàn bíi amúpìtàn bá sì ń dipò aláṣẹ mu. Ó yẹ kí amúpìtàn náà mọ̀ pé ìjọba kò lè yàn sípò alága àjọ INEC tí àṣírí nǹkan tó ṣe sẹ́yìn bá ti tú nípa bó ti kọ̀wé sí Amẹ́ríkà wípé àwọn kan ń ṣe inúnibíni sáwọn Kristẹni ní Nàìjíríà. Níṣe ló yẹ kí amúpìtàn ti kọ̀wé fipò sílẹ̀ lẹ́yìn tí àṣírí ti tú síta, àmọ́ ó kọ̀ láti ṣe bẹ́ẹ̀. Ọ̀pọ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ló ti kọ̀wé fipò wọn sílẹ̀ nílẹ̀ òkèèrè, ṣùgbọ́n kì í sábà rí bẹ́ẹ̀ ní Nàìjíríà. Àmọ́ àwọn ò ní dákẹ́ lórí ọ̀rọ̀ yìí, bóyá nǹkan tí alága INEC rò ní pé àwọn máa tó gbàgbé ọ̀rọ̀ náà. Wọ́n ní amúpìtàn gbọ́dọ̀ fi ipò alága INEC sílẹ̀ torí ó ń dúnkokò mọ́ ìṣọ̀kan ẹ̀sìn ní Nàìjíríà. Ṣáájú ní ọ̀pọ̀ èèyàn ti ké pe alága INEC láti kọ̀wé fipò sílẹ̀ lórí ẹ̀sùn wípé ó ti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC rí lọ́dún 2023. Àwọn tó ń sọ pé kí amúpìtàn kọ̀wé fipò sílẹ̀ ni ó fi hàn lójú òpó Twitter rẹ̀ lọ́dún 2023 wípé ó ṣègbè lẹ́yìn APC àti olùdíje sípò ààrẹ lẹ́gbẹ́ náà Bọ́lá Tinubu ṣáájú àti lẹ́yìn ìbò ààrẹ ọdún náà. Àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lájọlájọ ẹgbẹ́ òṣèlú àtàwọn èèyàn míì ló ti sọ pé amúpìtàn ní láti kọ̀wé fipò sílẹ̀ torí yóò fi hàn pé ó ń ṣègbè lẹ́yìn àwọn olóṣèlú kan kí ó tó dé ipò alága INEC. Wọ́n ní ó ti tàpá sí ìlérí tó ṣe wípé òun kò ní ṣègbè lẹ́yìn ẹnikẹ́ni gẹ́gẹ́ bí alága àjọ INEC. Ẹ̀rí táwọn èèyàn náà tọ́ka sí ní ìgbà tí wọ́n sọ pé amúpìtàn fi ìdáhùn àṣeyọrí dájú sójú òpó Twitter rẹ̀ lọ́jọ́ 18 oṣù kẹta ọdún 2023 sí ọ̀rọ̀ tí adarí ọ̀dọ́ ẹgbẹ́ òṣèlú APC Dayo Israel sọ pé APC ti jáwé olúborí lágbègbè táwọn Ìgbò pọ̀ sí. Àmọ́ akọ̀wé àjọ INEC Adédáyọ̀ Oyètọ́lá ti sọ pé ojú òpó Twitter náà kì í ṣe ti ọ̀jọ̀gbọ́n amúpìtàn rárá. Òkètọ́lá ní oríṣiríṣi nǹkan ni wọ́n ti fi sí ojú òpó Twitter náà. Ní báyìí àwọn ọ̀dọ́ ìlú Ayétòrò ìlú Gbẹ̀dẹ̀ tí í ṣe ìlú amúpìtàn ti wá jáde ṣèwọ́de láti ṣàtìlẹ́yìn fún alága INEC. Àwọn ọ̀dọ́ ní Ayétòrò Gbẹ̀dẹ̀ tí í ṣe ìlú alága INEC ní ìjọba ìbílẹ̀ Ìjùmọ̀ nípínlẹ̀ Kogi ṣèwọ́de láti ṣàtìlẹ́yìn fún látàrí báwọn kan ṣe ń pè fún ìyọnípò rẹ̀. Àwọn ọ̀dọ́ náà tí wọ́n mú ìwé ìléwọ́ dání túyáyá jáde, wọ́n sì ń sọ pé àwọn olóṣèlú kan ló wà lẹ́yìn báwọn kan ṣe ń pè fún ìyọnípò amúpìtàn. Àwọn olùfẹ̀hónúhàn náà sọ pé àwọn tó ń pè fún ìyọnípò ọ̀jọ̀gbọ́n amúpìtàn fẹ́ da àjọ INEC rú ni. Ètò ìdìbò tí yóò kẹsẹ̀ járí bẹ̀rẹ̀ pẹ̀lú amúpìtàn, èyí lára àwọn ọ̀rọ̀ tí wọ́n kọ sínú ìwé ìléwọ́ táwọn olùwọ́de náà mú dání. Adarí àwọn ọ̀dọ́ tó ń sọ̀rọ̀ níbi ìwọ́de náà sọ pé àwọn ṣetán láti ṣàtìlẹ́yìn fún amúpìtàn àti àjọ INEC tí ó ń darí. Wọ́n ní àwọn gbọ́dọ̀ dáàbò bo àjọ INEC torí ọ̀jọ̀gbọ́n amúpìtàn jẹ́ olùfọkànsìn àti ẹni tí kì í figbá kan bọ̀ ọ̀kan nínú. Àwọn tó ń sọ̀rọ̀ kò bá kúngbé nípa rẹ̀ ń ṣe ìkọlù sí ìjọba àwarawa ni tí wọn kò bá mọ̀. Adarí ọ̀dọ́ ló sọ bẹ́ẹ̀. Àwọn ọ̀dọ́ náà sọ pé irọ́ tó jìnnà sí òótọ́ lọ̀rọ̀ táwọn kan gbé kiri wípé amúpìtàn ṣe gbọ́ ìsọ yìí. Ẹ̀wẹ̀, àjọ INEC náà ti sọ pé ìpè fún ìyọnípò amúpìtàn kò bá òfin mu. Akọ̀wé ìròyìn INEC Adédáyọ̀ Òkètọ́lá náà sọ pé ìpè fún ìyọnípò alága INEC tako abala 157 ìwé òfin Nàìjíríà ọdún 1999 tó sọ̀rọ̀ nípa ìdarí àjọ náà. Àwọn agbésùnmọ̀mí ṣekú pa àwọn ọmọ ogun Sọja mẹrin àti aráàlú kan nínú ìkọlù tuntun nílùú Borno. Àwọn afurasí ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn ọmọ ogun Sọja mẹrin àti aráàlú kan nínú ìkọlù tuntun níjọba ìbílẹ̀ Askira Uba nípínlẹ̀ Borno. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ náà wáyé ní déédéé aago 12 ọ̀sán 12 p.m. lọ́jọ́rú Wednesday nílùú Musa. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún ìròyìn Punch orí ayélujára lọ́jọ́bọ̀ Thursday, alága ìjọba ìbílẹ̀ náà Mada Saidu sọ wípé obìnrin kan ní aráàlú tó fara káásá. Ó sọ wípé ìkọlù wáyé ní wọ́ọ̀dù Musa, wọ́n sì ṣekú pa aráàlú kan tí ó jẹ́ obìnrin àti àwọn ọmọ ogun sọ́jà mẹ́rin. Ẹnìkan nílé iṣẹ́ ológun tó bá àwọn akọ̀ròyìn Punch sọ̀rọ̀
tó ní kán forúkọ bòun láṣìírí sọ wípé àwọn ọmọ ogun sọ́jà tó fara káásá náà ló jẹ́ ti àwọn òṣìṣẹ́ ológun àjọ 115 Task Force Battalion níjọba ìbílẹ̀ náà. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ọmọ ogun sọ́jà náà ló jẹ́ ṣíṣekúpa nígbà tí wọ́n rí dájú pé àwọn agbésùnmọ̀mí náà ò ráyè wọnú ìlú wa. Ẹni náà sọ wípé àwọn agbésùnmọ̀mí náà ò pọ̀ ṣùgbọ́n ìkọlù àpapọ̀ ṣe ní lójúnà láti wọnú ìlú. Àwọn ikọ̀ ológun náà dúró digbidigbi ṣùgbọ́n ó ṣe ní láàánú pé àwọn ọmọ ogun mẹ́rin jẹ́ ṣíṣekúpa. Àwọn olùgbé ìlú sọ wípé àwọn gbọ́ ìró ìbọn fún 30 ìṣẹ́jú, èyí tó sọ àwọn olùgbé ìlú sínú ìpayà ìbẹ̀rùbojo tí ọ̀pọ̀ àwọn aráàlú sì bẹ̀rẹ̀ sí ní sá àsálà fún ẹ̀mí ara wọn kúrò ní ilégbè wọn. Olùgbé ìlú kan tó ní kán forúkọ bò wọ́n láṣìírí sọ wípé tí kì í bá ṣe ààbò iléeṣẹ́ ológun, àwọn agbésùnmọ̀mí náà ò bá wọ ìlú àwọn lọ́sàn-án ọjọ́ náà láti pa ìlú run. Ìkọlù tuntun náà sàmì ìkọlù oríṣiríṣi sáwọn aráàlú àti ibùdó iléeṣẹ́ ológun jákèjádò ìpínlẹ̀ náà. Àlàyé rèé o lórí ìdí tí ìjọba ṣe yọ ẹ̀sùn fífi owó ṣèrànwọ́ fún ìgbésùnmọ̀mí kúrò nínú ẹjọ́ tí Màlàmí ń jẹ́. Bí a bá ní eégún bàbá ẹni yóò jó, bí kò bá sì wàá jó mọ́, ẹnìkan ò lè múni sí o. Èyí ló ń wáyé báyìí fún bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe yọ ẹ̀sùn fífi owó ran ìgbésùnmọ̀mí lọ́wọ́ kúrò lára ẹjọ́ tí wọ́n fi kan Abubakar Malami, mínísítà ètò ìdájọ́ nígbà kan. Tẹ́ ò bá gbàgbé, Malami àti ọmọ rẹ̀ Abdulaziz ni wọ́n jọ ń jẹ́jọ́ tó ní í ṣe pẹ̀lú níní nǹkan ìjà ogun lọ́wọ́ lọ́nà àìtọ́ àti pé wọ́n ran àwọn àgbésùnmọ̀mí lọ́wọ́. Lọ́jọ́rú tí í ṣe ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2026 ní agbèfọ́ba Akínlolú Kẹ́hìndé fi tó ilé ẹjọ́ gíga ìlú Àbújá létí pé ìjọba Nàìjíríà yọ ẹ̀sùn fífi owó ran ìgbésùnmọ̀mí lọ́wọ́ kúrò nínú àwọn olùjẹ́jọ́ méjèèjì. Àlàyé tí Akínlolú ṣe ni pé ìjọba ti ṣàtúnṣe sí àwọn ẹjọ́ tí Màlàmí ń jẹ́. Fún ìdí èyí, àwọn yọ ẹ̀sùn àtijọ́ náà kúrò. Ó fi kún pé ìjọba ti ṣe àtúntò àwọn ẹ̀sùn tuntun fún àwọn olùjẹ́jọ́ náà tí wọn yóò jẹ́jọ́ rẹ̀. Ní báyìí, ẹ̀sùn pé wọ́n bá nǹkan ìjà ogun lákàtà wọn ni wọn yóò jẹ́jọ́ lé lórí. Agbẹjọ́rò fún Màlàmí, Saibu Aruwa, fìdí ẹ̀ múlẹ̀ fún ilé ẹjọ́. Ó ní òun ti rí ẹ̀dà ìwé ìpẹ̀jọ́ tuntun náà, òun sì faramọ́. Ìbọn kan àti ọta ìbọn 16 tí wọn kò tí ì yìn tí wọ́n ní wọ́n bá nílé Abubakar Malami ní Banikẹ́bì pẹ̀lú ọta ìbọn 17 ni ó fà á tí wọ́n fi ẹ̀sùn níní nǹkan ìjà ogun lọ́nà àìtọ́ kàn wọ́n lákọ̀ọ́kọ́. Ìjọba sọ pé ìmúrasílẹ̀ láti ran ìgbésùnmọ̀mí lọ́wọ́ ni èyí. Bákan náà ni wọ́n tún fi ẹ̀sùn àṣìlò agbára kan Abubakar Malami pé ó kọ̀ láti fẹ̀sùn kan àwọn tó ń kówó sílẹ̀ fún ìrànlọ́wọ́ àwọn agbésùnmọ̀mí nígbà tó wà nípò mínísítà ètò ìdájọ́ lórílẹ̀-èdè yìí. Ìjọba fẹ̀sùn kàn pé bí ìwé ìgbẹ́jọ́ àwọn èèyàn náà ṣe dé ọ́fíìsì Malami tó nígbà tó wà nípò agbára kò fi òfin gbé àwọn tó yẹ kó fi gbé lórí ìgbésùnmọ̀mí. Èyí ni wọ́n kà sí pé wọ́n ran àwọn àgbésùnmọ̀mí lọ́wọ́ tó sì tako ìwé òfin abala 26 26(2) òfin ìgbésùnmọ̀mí tí wọ́n gbé kalẹ̀ lọ́dún 2022. Adájọ́ Joyce Abdulmalik fi ààyè sílẹ̀ fún wọn láti máa lo àǹfààní bẹ́ẹ̀lì 500 million naira ẹnìkọ̀ọ̀kan wọn lọ pẹ̀lú ìwé ìrìnnà wọn tí ilé ẹjọ́ ti gbà sílẹ̀ tó sì sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 26 oṣù karùn-ún ọdún 2026. Tẹ́ ò bá gbàgbé, àwọn ẹ̀sùn àjẹbánu, kíkó dúkìá olówó ńlá jọ lọ́nà èrú lásìkò tó ń ṣe olóòtú ìdájọ́ àtàwọn ẹ̀sùn míì sì wà tí Malami, ọmọ àti ìyàwó rẹ̀ ń jẹ́. Àjọ EFCC tó ń rí sí ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù ló pè wọ́n lẹ́jọ́ náà. Ilé ẹjọ́ gíga ìlú Àbújá ni wọ́n ti ń gbọ́ ẹjọ́ náà. Adájọ́ Emeka Nwite ló sì ń darí ìgbẹ́jọ́ ọ̀hún. Malami àti ìdílé rẹ̀ sọ pé àwọn kò jẹ̀bi àwọn ẹ̀sùn wọ̀nyí. Ilé ẹjọ́ sì fún wọn ní bẹ́ẹ̀lì pẹ̀lú 500 mílíọ̀nù náírà 500 mílíọ̀nù náírà pẹ̀lú onídùúró méjì tí wọ́n ní dúkìá ní Asokoro tàbí agbègbè Maitama l'Àbújá. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gan àwọn afurasí mẹ́fà tó fẹ́ ju àdó olóró sí dúkìá ìjọba nípínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti fi gbòòrò òfin gbé àwọn afurasí mẹ́fà kan tó ń gbèrò láti ṣe ìkọlù àdó olóró nílùú Àkúrẹ́. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Adébọ̀wálé Lawal ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lọ́jọ́bọ̀ ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2026. Orúkọ àwọn mẹ́fà náà gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe fi léde ní Adékúnlé Prosper, Òjó Olúmídé, Tọ́pẹ́ Kọ́láwọlé, Ahmed Saliu, Bọ́lájí Adébọ̀wálé àti obìnrin àárín wọn Gbádébọ̀ Abídèmí.
kọmíṣánná sọ pé àwọn gba àwọn ohun èlò tí wọ́n fi ṣe àdó olóró náà lọ́wọ́ wọn àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn lásìkò táwọn ọlọ́pàá ń ṣàfihàn àwọn nǹkan náà ní olú iléeṣẹ́ wọn. kọmíṣánná ọlọ́pàá Ondo Adébọ̀wálé Lawal ṣàlàyé pé ìwádìí àti iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tí ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yìí ṣe ló tú àṣírí àwọn tí wọ́n ń pinnu ìkọlù náà. ó ṣàlàyé pé kété tí olóbó ta iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti rán àwọn ọlọ́pàá lọ síbùdó ìṣẹ̀lẹ̀ náà níbi táwọn afurasí ọ̀hún farapamọ́ sí kí ọwọ́ tó tẹ̀ wọ́n. Adébọ̀wálé ní àwọn ọlọ́pàá yí wọn ká, wọ́n mú wọn, wọ́n sì tú agbègbè náà yẹ́bẹ́yẹ́bẹ́. lásìkò àyẹ̀wò ibẹ̀ ni wọ́n ti rí àwọn ohun èlò tí wọ́n fi ń ṣe àdó olóró tí wọ́n fẹ́ lò láti fi ṣọṣẹ́. yàtọ̀ sí èyí, ọ̀gá ọlọ́pàá náà sọ pé àwọn tún gba ìgò 217, àpò ṣúgà, oògùn, ẹ̀rọ ìléwọ́ 17, owó tó tó 187,000 naira, ẹ̀rọ kọ̀ǹpútà méjì, ọ̀bẹ, káàdì ìdánimọ̀, ẹ̀rọ alùpùpù méjì pẹ̀lú àwọn nǹkan èlò míì lọ́wọ́ wọn. ó sọ síwájú pé ìwádìí fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn kan ṣe àdó olóró lójúnà àti kọlu àwọn ibi tó jẹ́ ti ìjọba. ó ní ó ṣeéṣe kí wọ́n kọlu àwọn ìlú káàkiri ìpínlẹ̀ Ondo àti àwọn ìpínlẹ̀ mìíràn jákèjádò orílẹ̀-èdè yìí. Adébọ̀wálé sọ pé àwọn afurasí náà gba ilé sí agbègbè Òkè Òdú nílùú Àkúrẹ́, èyí tó jẹ́ ibi tí wọ́n ti ń ṣe àdó olóró náà. ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ondo náà sọ pé àwọn ọlọ́pàá rí àwọn àkọsílẹ̀ kan gbà lọ́wọ́ àwọn afurasí náà, èyí tó ṣàfihàn àwọn ààyè àti agbègbè tí wọ́n fẹ́ ṣe ìkọlù sí. ó ní iṣẹ́ takuntakun tí àwọn ọlọ́pàá ṣe ni kò jẹ́ kí èrò ibi àwọn afurasí náà wá sí ìmúṣẹ. ó wá rọ àwọn onílé jákèjádò ìpínlẹ̀ Ondo láti ṣe ìwádìí dáradára nípa àwọn tí wọ́n ń fún ní ilé kí wọ́n má bàa máa lo àwọn ilé náà fún iṣẹ́ ibi.